You're watching World TV. Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button and the bell beside it. This will notify you once we drop a new video. Thank you. Alright, please put your hands together for the players, women of the world. Let's jump on the basketball floor. Alright, I want to quickly acknowledge the presence of some people here. Please, I pray my indulgence. One of my bosses is duly represented here by himself. Please welcome no other person than our great actor, a director, a producer, a theater artist to the core. I will call him a thespian. Welcome, Shaku Oruwe. Right beside him, I have Mr. Akim. Mr. Akim, please, can you stand up for recognition? All right. You're welcome, sir. And also, we have one of the veterans in here this evening. Welcome, that beautiful young lady. I don't know whether she recommended me. Recommended. Please welcome Kami Akurede. You're welcome. All right, adjacent to her, we have that ever smiling, beautiful young lady all the way from the United States of me, mother. I don't know. Welcome, Eniola Ajao. And also, I have my father right in my presence here. No other person than our great man. In fact, you are looking 30-ish. I don't know. Maybe that's actually your age. I don't know. Please welcome Remy Shitabe. Also, we have in the house the chairman of local government. Ikorodu local government. Welcome, Wole Ojojolu. Wherever you are, you're welcome, sir. Please, sorry, that's one thing I have. You're welcome once again. Thank you. Alright, now I'm going to call on our father. He has one or two things to discuss with us. A resounding applause goes to the chairman of Board of Trustees, Tampan. Welcome, no other person than I'm living, a father, a papa. Welcome with a standing ovation. I can buy you somebody, aka or nothing. You're welcome, sir. I can come. Please come in hands together as you come forward. And you can the owner of this car, SMK 408GG. You have SMK 408GG. You is a car in the middle job and I'm the car. Thank you and God bless you. Ọ̀rọ̀ púpọ̀ láti sọ ju ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lọ. Nígbà tí a bá àwọn ọ̀kan lọ́wọ́ àwọn bàbá wa tí a wá gbẹjọ́ ta gbẹjọ́ tí ò sí àbíkú ń bẹ̀ tó jẹ́ pé àgbélé la gbé tí àwọn ọmọ náà wá gbé ṣe ọ̀rẹ́ kò sí tó yẹ ká ṣe gbé ká dúpẹ́ lọ. Bẹ̀tẹ̀ igi kan kò lè dá kó ṣe. Gbogbo tẹ́ ilé ní báyìí sí. Ẹ kọ́kọ́ bá mi fún àwọn ẹ̀ látẹ̀wọ́ gbogbo àwọn ọ̀pọ̀. Àwọn ọ̀pọ̀ kúrú tó dókòó. Ẹ má bínú pé mi ò
ní ẹkú jókòó látàrọ mi ò ní lè dárúkọ bí àwọn olóyìnbó ṣe máa ń sọ olóyìnbó ló kún ẹ̀ wá ní we are standing protocol. hello wá ní we are standing on existing protocol ẹ ṣe ẹkú àtàrọ ẹkú jókòó bẹ́ẹ̀ máa fẹ́ ká yí bàbá wa tí gbogbo wa wo àwòkọ́ṣe ẹ̀ gbogbo wa pátá la wo àwòkọ́ṣe ẹ̀ kò sí history kankan bẹ́ẹ̀ story ti tíátà kò ṣe tí à ń túkọ̀ story tíátà kò láàyè òmìnira bí kò ṣe pé ká gbé òkú ká jẹ́ bàbá wa sí ká máa sọ nípa wọn lóòrèkóòrè àwọn náà ni bàbá wa olóògbé Chief Dr. Herbert Ogunbi. nítorí pé mo rántí pé bàbá ń ṣe travelling theatre tọ́lọ́pàá bá mú wa tó bá dáa lórí Haúsá wọ́n á wà nínú wákà wà wákà Ògúndé àti àwọn Ògúndé òun nìkan náà mọ̀ nígbà yẹn ẹ bá mi ká bàbá àti Ọlọ́run àwọn ni wọ́n gbé dúró là ń gbọ́ bí tí ì rí ẹni náà tí ó máa ṣiṣẹ́ tíátà tí ò tó ní kó ohun stáìlì ògùn nínú stáìlì ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ kò ní ọlọ́pọ̀ tí wọ́n sáfẹ́ rẹ̀ Ṣọlá Kòsọ́kọ́ fantastic fantabulous exciting hilarious okú ọmọ ṣe ó fakọyọ kan inú mi dẹ́ dùn so láti sì kó máa lọ bí ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe tíátà tí ò bá kọ̀m̀plìtì ẹ̀ bí wọ́n ṣe ń kọ́ wọn ìlú ṣe tíátà tí ò bá ṣe kíní tí ò kọ̀m̀plìtì bí wọ́n ṣe ń ṣe kò ṣe tíátà I'm telling you and that is the secret why kò fi jẹ́ pé àwọn akọ́ṣe tíátà ni lójú àmì tá a kọ́ bó ṣe yẹ ká kọ́ tá a ní bó ṣe yẹ ká rò láti remain in the industry on the top to today that is why so gbogbo bá fẹ́ kọ́ ọkọ̀ dáadáa nù àdúrà mi sí ẹ̀ pé eléyìí ò ní dáṣe wọn nígbà bá a ṣe kí ni apá tí kò ní jẹ́ tiẹ̀ gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ nítorí pé ibi lẹ́yìn ọgbà ó pọ̀ tí ò bá fẹ́ yí kó lè ó pọ̀ ó ti ẹ̀rí má dọ́dọ̀ bàbá ẹ̀ àwọn tó lè lọ bá tó máa fọ̀nà wọ̀nyí ó pọ̀ ṣùgbọ́n ní agbára Ọlọ́run tí wọn náà wá kójọ rẹ̀ wàá tọ́ wọn yìí lágbára Ọlọ́run wàá tọ́ wọn yìí á lè máa tọ́ka sí ẹ wọn ò ní lè sọ ẹ́ sí ara láì dárúkọ ẹ̀ lágbára Ọlọ́run yìí àbẹ́rẹ́ àbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo fẹ́ lọ ṣe tíátà níbo ni mo lọ mo fẹ́ lọ ṣe kò sí ẹ̀mọ́ o wọ́n mú wá sí ìrì wọ́n máa sanwó sí ìrì wà á fara balẹ̀ àwọn náà ilé ìwé ìwé máa lọ sí téèkì àwọn ìlú tí ò bá ṣe dáadáa sẹ́gbẹ̀ẹ́ mọ́ ṣùgbọ́n mo báyìí olójú mi bí tẹ́wà ẹ̀yìn òbí tẹ́wà bíbáyìí mo kí yẹn kú nítorí pé ọ̀nà tó wọ́n ń rìn tó fi dé bíbáyìí ọ̀nà tó tọ́ àti tó yẹ àti tó da olórí èmi ni mo sọ bẹ́ẹ̀ fún mi ẹ lọ kọ́lẹ̀ nínú nítorí pé iṣẹ́ entertainment kò kì í kú tó bá ti rìn bá ìwọ náà bá rìn bẹ́ẹ̀ ni tó bá ti rìn bá ìwọ náà bá rìn bẹ́ẹ̀ ni tó bá ní sọ́kùn ìwọ náà bá rìn tó bá ti rìn tó ń gbò tó move pẹ̀lú time dájúdájú the sky is the limit with Almighty Allah continue to be with you. Thank you very much.
Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.